nítorí títẹ̀lé Alhaji Sefiu Alao ó ní bàbá mi ṣe lé mi lé bẹ́ẹ̀ ni ọ̀gá mi lè máa gbọ́ mi lé o Alhaji Sefiu Alao kéèyàn ní ìyàwó kan ó fẹ́ràn ìyàwó yẹn púpọ̀ kí ìyàwó yẹn kàn dédé kọ́lẹ̀ kó kàn dédé jalè yóò dùn ó ṣé má sọ pé ogun tá à ń sọ pé láwùjọ onífújì nìkan as for me irọ́ ni mo pa o a ti sọ fún mi pé ìyá bàbá mi ni mò ń jẹ́ ìyá bàbá mi ni mò ń jẹ́ ló jẹ́ gbogbo ẹ̀rẹ̀ bó ṣe rí. ohun tó jẹ́ kí inú mi dùn jù nínú olórin Ẹ̀gbá yìí ni pé mo máa kọ́kọ́ kọrin mo ti ń ṣe jọ́ǹpù bẹ̀ẹ̀ tí pé mo kọ́kọ́ kọrin wọ́n pè mí lóde mo yọ̀ fún yín pé ààfin Aláké ni mo ti kọ́kọ́ kọrin fúngbà àkọ́kọ́. ààfin Aláké tí ilẹ̀ Ẹ̀gbá yìí ilé aṣẹ́wó méjì ló gbàrọ̀gbà ni mo kọrin tí wọ́n ayé mọ̀ mí. Tìsàlẹ̀gbẹ̀ yẹn Central Miliki mo rí lẹ́ẹ̀dì kan ní Central títí láàyò ló ń jẹ́ tẹ bá lè fi fún mi kò bá di o aṣẹ́wó ọlọ́mọ lèmi ta sí o àti báńbáwọn abukẹ́gu kẹ̀kẹ́ ara mi o Kasinati abukẹ́gu kẹ̀kẹ́ ara mi ó tún fi gbá bùkẹ́ tráfíìkì ò gbọ́dọ̀ rí ó fi gbá bùkẹ́ tráfíìkì ò gbọ́dọ̀ rí tó bá rí ńkọ́ ọ̀fẹ́ǹsì ńlá ni fún wọn kí ló fẹ́ fẹ́ǹsì kẹ̀kẹ́ kan ṣoṣo fẹ́ ní mẹ́rin ike inú ike ẹ̀yìn ká tún wá fi mẹ́rin tó súnké ńkọ́ aláìmọ̀ wọn wára tó bá sùpárẹ̀ fíìldì football tó gbé jáde yóò tó gbá. testing. orúkọ mi ni gentleman ọmọjẹrádì Àkàndé Nurudeen Jaqusté àgbà ọ̀jẹ̀ nínú ìkọrin fújì. Eleganza fẹ́ na Jaqusté ní òrùka wárápá testing. ṣé lóòótọ́ ni pé ká ní pé Eleganza pa òrùka yẹn lóòótọ́ ṣé kò bá ti kó fún Jaqusté títì. ṣé ẹ rántí olórin kan tá a gbà lálejò lẹ́nu ọjọ́ mẹ́ta Eleganza tán nígbà táwọn lọ gbòrùka báwọn àti olórin tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ìjọ wà ní ṣò àwọn tó yẹ kó jó wájú àwọn òjò wájú àwọn wọn ní olórin tẹ̀ ń wò yìí wọ́n ti wí àwúrẹ́ gidi wá pé wájú ẹ̀ làwọn ti fẹ́ jó wọ́n fà wọ́n sílẹ̀ wọ́n ní ká láwọn ti gbòrùka lọ́wọ́ bàbá yẹn ni wọ́n níbi táwọn ti ń ṣe báyìí ká nípò àwọn náà sí ni ó ṣeé ṣe kí Jaqusté kó ti fara kó skibọ testing tí. mo ti ń gbórúkọ bọ́ọ̀ ìkan wọ́n pè é ní Jaqusté o wọ́n fẹ́ play ní Nepa road làwọn kan wá fẹ́ pé àbọ̀bọ̀ Jaqusté yẹn máa play ń bẹ́ o bàbá yẹn bá wọ ló bá jáde ló bá fún mi ní òrùka kan òrùka yẹn ó ní máa tì bọ́wọ́ ìka lábẹ́ pé tí bá ti wà ní orí agbo ojú stage ó ní nàka síbi tí ariwo ẹ̀ bá ti pọ̀ máa ṣeré ẹ lọ pátápá gbọ́dọ̀ bí olóyìn gbọ́dọ̀ nà lọ ó dẹ̀ bẹ̀ sí kan fóun ẹ ṣé mo dúpẹ́ irú oògùn tí mò ń wá gangan ni. ọ̀rọ̀ yẹn ṣé wọ́n ti sọ létí tí náà rí. níwájú Ọlọ́run àti èèyàn wọ́n ti sọ lójú mi rí nígbà tí a kó ẹgbẹ́ jọ à ń ṣẹgbẹ́ onífújì Fuji Musician Association of Nigeria so Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé ó kọ tẹ́nà mi mo jẹ́ chairman Eleganza tá ń sọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ secretary mi àwa wà cordial kí ni ẹ jẹ́ ká wà cordial àwọn àgbápò wọn ní wà jọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ èyí mú ká wà cordial dáadáa ọmọ jẹ dáàdì òrùka tó ń fẹ́ gbà níjọ́ ní ká ló ń ságbà kí ló bí òrùka wá ó ṣe sọ story yẹn nìyẹn àṣírí yẹn ní Nepa road lọ́dún yẹn lọ́hùn wọ́n pe èmi àti ẹ̀ léré èmi ọmọ tó ń ṣẹlẹ̀ láwùlà wà lápò àtàlẹ́mí bá dúró ó kàn rí pé àwọn ẹgbẹ́ kan dìde ní àgbo tiẹ̀ wọ́n sọ fún celebrants tó pe òun pé torí tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n pè àgbo Jaqusté la máa jó àlùjọ kí eré la pè wọ́n sì ti wọ̀ ní àgbo mi nìyẹn gbogbo ṣé Eleganza bá mọ̀ fẹ́ èmi ò dẹ̀ tí mo tó ń ṣẹlẹ̀ lẹ́yìn àṣemẹ́ẹ̀dọ́gbọ̀n ti ṣẹlẹ̀ sẹ́yìn. kí ló tún ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí ìtàn tó sọ fún un náà bá búra wọn àti mánéjà wọn àṣàyè fẹ́ parẹ́ ni ó ti wọ̀ lọ́nà ìkọjá ojú ti fi lọ́hùn. wọn bá kẹjọ wọn bá rò òrùka kan ló máa gbá o bá ti dà lórúkà yẹn bó jẹ́ ń ṣe bọ̀ lọ́wọ́ bó jẹ́ ń ṣe. so gbàtàn dáàrin ọ̀nà tó náà bá ronú pé òun bá lọ gbá Jaqusté lórúkà èmi ò mọ ẹ̀mí tó kó sí inú òun àti mánéjà bá fìjà pẹ́ ta pé kí ló ń ṣe o tún fẹ́ jẹ́ kó gun ẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ẹni tó gun ẹ̀mú ẹ tí àwọn èèyàn kúrò lágbo ẹ tí wọ́n á jó tẹ́gbẹ́ kúrò tí wọ́n á jó lágbo ẹ wọ́n fẹ́ dàdíjà wo ṣé mi nàgá yàbí wọ̀ lọ́gá mi mo bá yọ òrùka yẹn báyìí ó di wọ̀ nínú gbó so ọjọ́ tó sọ ìtàn yẹn ó bu tútù sí mi lára pé dáadáa ló pé o ìkà ò dáa o
Ricardo ti gbá mi lórúkọ àjẹ́ bí mi ní chairman lọ́jọ́ tèmi. àwọn dẹ̀ jẹ́ Ọ̀dẹ̀ jẹ́ secretary secretary kò síbi táwọn kì í travel lọ. ẹ̀yin Nípa ọ̀rọ̀ méjèèjì. ẹgbẹ́ bẹ́ẹ̀. Ọmọ Jọ̀dádì yìí ọmọ ẹlòmíì kọ́, ọmọ Àjàní tó ń jẹ́ Mọ̀jídì ni, bàbá alápàlà tó ń kọrin àdìdún o. Ọmọ Jọ̀dádì ọmọ ẹlòmíì kọ́. ṣé Mọ̀jídé Àjàní ni bàbá yín ni? Lágbára Ọlọ́run. Ibi tí ọmọ Jọ̀dádì ti wáyé nìyẹn. Ọmọ tó jọ bàbá ẹ̀. ó Mọ̀jídé Àjàní Alápàlà. nígbà yí Àyìnlá Ọmọwúrà. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ló gbá ni. ibẹ̀ ń lọmọ Jọ̀dádì ti jáde. Bẹ́ẹ̀ láti create ọmọ Jọ̀dádì. ok kí ló wá dé tó jẹ́ fújì lẹ́ ń kọ? Nǹkan orí tí oníkálukú yọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbé wá látọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn náà ní ẹ̀gbọ́n kan, àwọn náà ti lò gbà. Bàbá wa Kèlání Yusuf. ṣẹ́gbọ́n bàbá yín ni Kèlání Yusuf? Bẹ́ẹ̀ ni kódà dáàdì mi ò gbọ́dọ̀ dárúkọ, ìyá tó bí dáàdì mi kò gbọ́dọ̀ dárúkọ bàbá Kèlání Yusuf. Bàbá ọkọ mi náà máa ń pè wọ́n. So ibẹ̀ ni dáàdì mi ti kọ́ṣẹ́. Ìgbà tí dáàdì mi ò lè fagojé, wọ́n sá kúrò ńbẹ̀, wọ́n sá lọ sí Jẹ̀bú, wọ́n lọ kọ́ Àpàlà. Ṣùgbọ́n tèmi náà dẹ̀ decide school ni mo ti ń kọrin. Sáré pé mo ní talent. Dáàdì mi mo fẹ́ kọ fújì o. Ó lè kọ fújì o. Iṣẹ́ burúkú, iṣẹ́ ayé lórin. Dáàdì mi máa kọ́. So bẹ́ẹ̀ mi ṣe yà sílẹ̀ wò fújì nìyẹn. Ọ̀dà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gangan? Ọdún wo lẹ bẹ̀rẹ̀? A fẹ́ mọ díẹ̀ nípa ìtàn Jakosté. Nurudeen Akande. Nurudeen Akande ọmọ Káyọ̀dé. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì? Ẹ ti jẹ́ ká mọ̀ pé bàbá yín ni Mọ̀jídé Àjàní. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan? Kàdárà láwa kàkàdé. Nígbà tó stage kan, dáàdì mi ní irinṣẹ́. Làlórí dé, kò fi bẹ́ẹ̀ sí sales mọ́ débi iṣẹ́ wọn. So ló wá di pé ọ̀gá mi dìde, wọ́n wá gba engine lọ́dọ̀ wa lọ́dún náà lọ́hùn. That was 1986. Nígbà tí mo jáde ìwé mẹ́wàá. So in the person of Alhaji Shefiu Alao. So ni mo bẹ̀rẹ̀ sí ní gbé engine yìí tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ẹni tí bàbá ẹ̀ ní irinṣẹ́. Bàbá yín Mọ̀jídé Àjàní ní irinṣẹ́. Bẹ́ẹ̀ni. Shefiu Alao wá ń rẹ́ǹtì irinṣẹ́ bàbá yín. Wọ́n wá gba engine gbà yẹn. Ok, engine lọ́dọ̀ bàbá yín. Dáàdì mi ṣe wà láyé báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àgbà ti dé. Mọ̀jídé Àjàní. Lágbára Ọlọ́run. A sì lè rí wọn náà. Ọ̀dọ̀ mi ni wọ́n ń gbé. A máa wò ẹ̀yin tẹ́ fẹ́ rí bàbá wa Mọ̀jídé, àwọn tó bá yín lọ́mọwúrà ló gbà. Bẹ́ẹ̀ni. Àti yín di méjì lóòótọ́. Bẹ́ẹ̀ni. So bàbá yín ní irinṣẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn máa retí bàbá mi Mọ̀jídé Àjàní lórí platform yìí láìpẹ́ yìí. Wọ́n máa bá wa sọ̀rọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ Àpàlà. A tún máa gbọ́ tàn tó yàtọ̀. Tọ́ra àwọn tó bá yín lọ́mọwúrà ló gbà nìyẹn. Mọ̀jídé Àjàní. Bẹ́ẹ̀ni. Ó yá bàbá yín ní irinṣẹ́. Shefiu Alao. Wọ́n wọlé wá, wọ́n wá gba engine. Wọ́n tẹ̀lé. Nígbà tó wá ok ẹ̀ ń tẹ̀lé engine bíi pé. Mo lọ tẹ̀tí engine yìí fún Shefiu Alao. ok Nígbà tó yá talent ò ṣe rí mọ́lẹ̀. Ṣeré ń jọ ẹ lókè ṣokòrì, kò sí légbè. Àti mọ̀rú ìgbé ayé gbà yẹn. Kò sí légbè lẹ́yìn ìta ni. Elégbè ọ̀gá mi ò wá ń jẹ́ náà Shefiu Alao. Ìgbà tèmi set irinṣẹ́ tán, mo jókòó ti Bọ̀dá Ṣámú, olórí ẹbí ẹ̀gbọ́n Shefiu Alao. Mo gẹ́gẹ́ bí ẹni tó ti ní talent, àánú ọ̀gá mi wá ń ṣe mí. Mo bá mú máìkì kan náà máìkì, mo bá gbèrín. Bó ṣe wo apá ibẹ̀ yẹn báyìí, mo wá rò pé bóyá fọ́ọ̀sì mi ò dáa, mo mórí mù báyìí. So ìgbà tó wá tún yá, ó tún gbó lé mi orin mi, mo bá gbé. By the time tí máa mórí mù, ó ti gbé ti mọ́ ni, bọ̀dánù. Definitely, ó dàbí pé kí ni ìbá lára mu. So bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbèrín ní ẹ̀yìn ẹ̀nìyẹn, máa set engine pẹ̀lú Bọ̀dá Ṣámú, ń tún gbèrín lẹ́yìn Shefiu Alao ọ̀gá mi. Ẹ máa set engine lẹ́yìn Bọ̀dá Ṣámú. Pẹ̀lú èmi àti Bọ̀dá Ṣámú máa set engine fún Shefiu. Wọ́n tún wá máa gbèrín. Lẹ́yìn Shefiu. Látijọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbèrín fún Alhaji Shefiu Alao. Láti jọ ṣe first record from volume 1 to volume 6. Irọ́ o. Bẹ́ẹ̀ni. Volume 1 Shefiu. Bẹ́ẹ̀ni. Àwa ló lórin tẹnìkan ò gbọ́dọ̀ fojú di. Àfọmọ tó bá máa gbọ́rọ̀ kà á tán. Alao ló lórin tẹnìkan ò gbọ́dọ̀ fojú di. A ti gbọ́ pé ẹ̀mí kọrin tèṣí kọ́ láwí, orin gidi là ń kọ́ àti báhùn. Káṣà sọ ẹ wà lẹ́yìn Shefiu straight ni ẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ọdún méje gbáko láti 1986 to 1993. Mo dá dúró tèmi 1993. Àbòsí òsì nínú irọ́ pípa. Arówó kókò òun mú application wá láti máa gbèrín lẹ́yìn ọ̀gá mi. Ó dẹ̀ ṣíwájú mi kúrò ńbẹ̀. Ó bá mi ńbẹ̀, ó ṣíwájú mi kúrò ńbẹ̀. Báwo ni ìrìn àjò yín nígbà tẹ́ ń kọ́ṣẹ́ orin lẹ́yìn Shefiu Alao? Ojú rí tó. Mo láyọ̀ láti sọ fún yín pé nítorí títẹ̀lé Alhaji Shefiu Alao, ó ní bàbá mi ṣe lé mi nílé. Bẹ́ẹ̀ ni. Kí lẹ sọ?
ó ní bàbá mi Mọ̀jídé Àjàní wọ́n fi lé mi nílé. torí pé ẹ̀ ń tẹ̀lé Ṣẹ̀fíù Àlàó ni wọ́n ṣe lé yín kúrò nílé. Ó ní tó bí wá. Kí ló bí wá? Gẹ́rẹ́ tí mo ń gbé ẹ́ńjìn tẹ̀lé bàbá mi wá ní ó yá bọ̀ lọ́dọ̀ ọ̀pẹ́rẹ́tọ̀ ni wọ́n ń pe ẹnjìníà gbà náà. ọ̀pẹ́rẹ́tọ̀ bẹ́ẹ̀ ni bọ̀ lọ́dọ̀ ọ̀pẹ́rẹ́tọ̀ mi ní Ìjẹ̀jà gbogbo àwọn lọ́kọ́ radionic kó kọ́ nípa ẹ́ńjìnì gangan. so ọ̀gá mi ẹ ti wá ra ẹ́ńjìn kan gba wá di méjì tí mo ń gbé tẹ̀lé Ṣẹ̀fíù. so ti yẹn so níwá ẹni Sokoto ọlá Kàfàǹṣà ojoojúmọ́ òde onídàádì mi wá ní iṣẹ́ tí mo ní kó lọ ṣe ó fojú sí Ṣẹ̀fíù ròdẹ̀ ń tẹ̀lé kiri. mo ní dáàdì mi ẹ jẹ́ kí mi máa ṣe tèmi kò sí wàhálà máa mọṣẹ́ night party dẹ̀ ló kọ́mọ̀ jù ń gbà yẹn ìyẹn ló ń já dáàdì mi láyà pé kọ́ má tiẹ̀ lọ ṣe ọmọ ilé ṣe dànù òru là ṣe kà. ló bá di ohun tó jẹ́ pé ibì kan lé mi lé nìhún lọ́bọ̀ rẹ̀ wọn má bá mi bẹ̀ má lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjọ yẹn náà kí n jáde eléyìí o mi ì padà wọlé mọ́ ló bá tán mo ìbùdánù ságọ̀ ọba nìyẹn. lọ́dọ̀ ta ni? lọ́dọ̀ máníjà Ṣẹ̀fíù gbà náà Adéwálé Philip kọ́lọ̀ fọrúnkẹ́ ó ti dolú ògbé mo kúkú yà ń lọ gbé ṣebí Ṣẹ̀fíù lẹ́tọ́ rẹ̀ lè mi jáde ńlé jẹ́ kí n kúkú máa wà ní nkíá Ṣẹ̀fíù ń bá aláwo bàbá mi ti lé mi jáde ńlé torí tiẹ̀ o igi tá a bá torí ẹ̀ gbòde bí ẹ kó súná fún níyàwó tó ṣe bí òwe o bá a ṣe kúkú wá wà kọ́ díà nígbà yẹn gangan nìyẹn tájọ ń lọ gbàrà tájọ ń lọ ìgboro títí Ọlọ́run fi. bàbá yín sìn ilé tí ń lọ́wọ́ ń gbé báyìí. bẹ́ẹ̀ni bàbá tó léyìn kò léyìn báyìí lọ́wọ́ ń gbé léyìn báyìí inú léyìn yẹn náà láti máa bá wọn alágàdá kọ́lẹ̀ pé a máa wá bẹ̀ torí ẹ̀kọ́ làwọn èèyàn tún máa kọ́ látàrẹ̀ ìyẹn ni pé tó bá ń dojú kàn kọ́kọ́ ń sìn má sọ pé òbí ẹ ò tí ì lè ní nǹkan tẹ́lẹ̀ jọ ṣe pọ̀ má pa òbí ẹ tì ó lè jẹ́ fún re ni torí tó bá jẹ́ ẹ̀ lọ́ngbà yẹn ó lè má rí bó ṣe rí. nígbà tí Alhaji Ṣẹ̀fíù Àlàó tó lọ Mẹ́kà 1993 mo rò wípé opportunity lélẹ́yìn torí kò sí ọkọ tó lè fi tìdùnnú fi ìyàwó ẹ̀ tó fẹ́ràn ẹ̀ sílẹ̀ mo jẹ́ bí ọlọ́wọ́ tún Alhaji Ṣẹ̀fíù gbà náà tó gbàdúrà máa rí pé èmi ti ń wọ́nà tipẹ́tipẹ́ ọ̀nà àbáyọ dá dúró aláyé lọ Mẹ́kà báyìí mo lọ opportunity yẹn ni ó di wọ̀ lódò Ọ̀yọ́ mo ra tambourine clegg sakara cord mo ìbẹ̀rẹ̀ rìhásà nìyẹn nígbà tí aláyé máa fi dé báyìí wọ́n sọ fún pé Núrù ti dá dúró ti ń kọrin o mo ṣe dá wà mo dá dúró nìyẹn. láti 1993. that was 1993. náà gbogbo bàtẹ́ wà lẹ́yìn Ṣẹ̀fíù yẹn àwọn onífújì wo ló tún wà lẹ́gbàǹgbà yẹn tẹ́lẹ̀ sọ pé tẹ́ ń gbọ́ tó lókìkí dáadáa. apọ̀ Mẹ̀múdù Àdìó wà lágọ̀ọ́bà ẹ̀gbọ́n wa kọ́lọ́run bá àfọ̀rùnkọ ẹ̀ wọ́n ṣe kú just of recent Alhaji Èjìrẹ́ Bonanza. Èjìrẹ́ Bonanza. Àjàsá Manchester gbogbo àwọn yẹn àjọ wà nígbà náà Musiliu Àdìsá Tùsàǹbọ̀ Kẹnẹrí Ládàtán wọn náà tún ṣẹ̀kú just of recent Ọlọ́run fọ̀rùnkẹ́ àwọn náà. Sẹ̀míù Ìlọ̀rí ńkọ́? Sẹ̀míù Ìlọ̀rí àmọ́ báwo bẹ́ẹ̀ ni Sẹ̀míù Ìlọ̀rí àti Òtòlò ankashifu tí ẹ rí yẹn ló ń jẹ àṣìyá ó ń ṣe máa lo ankashifu tó bá ń kọrin baba Káfáyàtù àwọn náà wà ní gbòòrò tó ń lò gbà pẹ̀lú Ṣẹ̀fíù ńgbà náà. àwọn Adéolú Mr Jackson ńkọ́? Sẹ̀míù Etí wọ́n jọ ń lò gbàǹgbà yẹn. àwọn Adéolú ńkọ́? ẹ ṣe mọ̀ pé tí ẹnìkan bá dìde ìkan ò dí kan lọ́wọ́ bí Alhaji Ṣẹ̀fíù ṣe dìde ó ní gbogbo wọn dìde tẹ̀lé in the person of Déolú Àkànní Mọ̀rúfù Àdìó Onírú Ẹlẹ́ṣin òun ló jẹ́ alága wa báyìí nínú ẹgbẹ́ onífújì so Jẹ̀lílì Àdìsá aka baba Alam arówó kókò Gbẹ̀ngà Àdìsá wà bẹ̀tẹ̀ lẹ́yìn ìgbà táwa náà ti dìde tá a jọ̀gá ni ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́. ok Múmú ní Àkànmú ńkọ́? àgbáwo èèpà kọ́lọ́ má pa fún mi. Múmú ní Àkànmú. bẹ́ẹ̀ ni ìgbà tẹ́mi wà lẹ́yìn Ṣẹ̀fíù lọ́dún kan play Lákin Olúgbadé so ó pẹ̀lú aṣọ mẹkáníìkì ẹ̀ ló wọlé sákin Olúgbadé so wọ́n bá gbé sókè bí Ṣẹ̀fíù Àlàó ọmọ yìí ọmọ yẹn ń kọrin pé nìkan ṣe náà gbé Múmú nìbò ṣe kéré tó wọ́n gbé sókè báyìí ni kó tó lè bá máìkì dọ́gba ó kọrin jọ náà mo súwálè pé kọ́lọ́ má gba ìmùtọ́ lọ́hún fún àgbáwo ni. Àkàndé ọmọjọ dáàdì mi o gbogbo ohun tójú ti rí ẹnu ò lè ròyìn o ká sọ díẹ̀ káyà dákẹ́ ni bàbá Kàfílà ó jìyà ọ̀rẹ́ mi ológbọ́n táwa ní tíṣà tó kọ ẹ ṣàlàyé o Kàsùnà tí ẹ má sọ pé mò ń pa á tó ẹ má sọ pé mò ń pa á tó
jọ papa mo kéré lọ́jọ́ orí ni ṣùgbọ́n ìrírí mi kò kéré o. níbo ni Jacko State ti wá as in kí ló fa Jacko State ṣe Jacko State èèyàn ni. ha anyway ó wà ní school ni I went to Agunbíadé secondary high school so mo wà ní school njọ́ náà mi ò ní statistical table master ilé ìlúyàn pa tó bá ti ní statistical table ó lè lùyàn pa mi dẹ̀ lára ẹgbá ó bá sá lọ sí ìsàlẹ̀ hall nísàlẹ̀ ibi tí mo ti sá lọ sí ìsàlẹ̀ hall ní assembly lady kan wà mo rò pé kaba là ń lò so bọ́tìnì sípò kaba ẹ̀ ó yọ òun ọmọ pé mi sá sínú hall yẹn lọ́hùn so òun kò wọ ibẹ̀ straight tiẹ̀ bó ṣe wọ ibẹ̀ straight ló ń ṣe sípò yẹn baba gateman security ó wá rí nígbà tí lady àṣòtíré mi nígbà tẹ́mi wọlé ó bá tún rí lady yẹn pé bó ṣe lọ sọ fún principal yẹn pé bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ school lẹ́nìí o ẹnìkan ti wọkùnrin ti wọlé obìnrin tún ti wọlé o gbàtàn máa débẹ̀ wọn bá ká wa mọ́ rárá sà pẹ̀lú left ní principal ló ń gbà rárá sà kò rí bẹ́ẹ̀ kíní kan bákan ara mi ò yá ni mi ní statistical table ni ọ̀rọ̀ yẹn di case ọlọ́run bá mi yanjú ẹ̀ ní gbégbére ń gbé tipẹ́tipẹ́ sẹ́yìn ìgbà yẹn tí mo ti bẹ̀rẹ̀ eré wọ́n ṣe rìhásà ní Ìjẹ̀jà lọ́dọ̀ ọ̀gá mi Àjàní ìyẹn electronic instrumental so mo ń ṣe rìhásà yẹn jọ yẹn bọ́bọ́ kọ́kọ́ yọ ni kọ́kọ́ páàkì mọ́tò ni ló bá di Akeem schoolmate mi ó wá sí báyìí bàbá yìí kò rántí orúkọ mi mọ́ bàbá yìí rè bàbá tó Jacko State kí ní school eléyìí bàbá yìí rè kọ́kọ́ bàbá súnmọ́ mi Akeem mi sì mọ orúkọ ẹ̀ òun ò dé orúkọ bàbá tó Jacko State ṣé onírú ẹ̀ ni bákan lọ́mọ rápálá ṣe wọlé bákan náà rọ̀bọ̀ kíbọ̀ ṣe wọlé lọ́ka kúkú sọ pé Jacko State wà á dìdọ́ọ̀tì ó yẹn kú ó wà á pè ní Jacko State ok já ń kọ̀ rò pé já ni. mi ò já o Ọlọ́run orí inú mi o ìtumọ̀ Jacko State tàbí tí mo translate ẹ̀ sí ni pé wọ́n bá ti ń jó ọ̀rọ̀ pé kò stay onírin ó lè yọ at any time kó bá sálẹ̀ láti ibẹ̀ lọ́wọ́ ní o Jacko State. Jacko State bọ̀ tẹ́ máa ti tu rí. ó dà máa jẹ́wọ́ something like that. So now àti gbọ́ bí Jacko State ṣe jáde 1993 ẹ wá bẹ̀rẹ̀ ẹ já mọ bí ìrìn àjò yìí ṣe rí. ìrìn àjò tí ó ládùn tó láàrin ni nígbà tí ìrìn àjò yẹn ń lọ èmi ti rò pé bó ṣe máa lọ nìyẹn àṣìṣe fújì dé abáyé dáàdì mi wá ní kí n má kọ fújì 1993 yẹn mi ò mú oṣù tí mo kó lẹ́yìn ọ̀gá mi jẹ tí mo ti bẹ̀rẹ̀ sí ní gba iṣẹ́ ohun tó jẹ́ kí inú mi dùn jù nínú olórin Ẹ̀gbá yìí ni pé mo máa kọ́kọ́ kọrin mo ti ń ṣe jọ́ǹpù ní agbègbè Ìjẹ̀jà torí bẹ́ẹ̀ mo ti bá dìde bẹ́ẹ̀ tí pé mo kọ́kọ́ kọrin wọ́n pè mí lóde mo yọ̀ fún yín pé ààfin Aláké ni mo ti kọ́kọ́ kọrin fúngbà àkọ́kọ́. ààfin Aláké tí ilẹ̀ Ẹ̀gbá yìí bàbá wa Ṣóyè Bádélé Pẹ̀dé àwọn náà wà lórí oyè ńgbà náà. bẹ́ẹ̀ kọ́kọ́ fẹ́ kọrin pé mo kọ́kọ́ kọrin mo dá dúró pé on stage wọn náwó fún mi agbóre o ó jẹ́ ààfin Aláké ti ilẹ̀ Ẹ̀gbá. kábíyèsí 1993 yẹn náà. bẹ́ẹ̀ ni mi ò mú jẹ tí mo ti bẹ̀rẹ̀ sí ní gba òde àmọ́ ńgbà tó wá dé tí ó tọ́ lọ́n gbé bó ṣe ń ṣe dé mo kàn dé rí pé gbogbo ẹ̀dẹ́ ń rí bákan kí ló dé ṣáyé fẹ́ parẹ́ ni iṣẹ́ yìí mo yàn látọ̀run ni ọ̀gá mi tó wá kì mí mọ́lẹ̀ ọ̀gá mi tó jẹ́ operator dáàdì mi ọ̀nà wọn ò tí ì gbà pé ó lè kọrin wọ́n bá mú mi káàkiri tójú bọ ilé here and there ọ̀nà mi ni ọ̀nà ẹ̀ ní ìyẹn tó wà convince dáàdì mi pé definitely ọ̀nà ẹ̀ ní ọwọ́ yọ̀ǹda mi pátápátá ń ṣàdúrà fún mi àmọ́ ojú mi rí tó ojú rí tó wọ́n lọ kọrin lábúlé kan ni wọ́n pè bẹ́ẹ̀ lábùjá náà eléré kan ti wà ń bẹ̀ mo kọrin lókè èdè lọ́sàn-án nígbà tó di alẹ́ mo débẹ̀ inú mi dùn nígbà tí mo rí èèyàn bó ṣe sùn lọ èmi kẹ̀dẹ̀ nìyí tí n bá ti rí èèyàn ṣé ló máa dàbẹ́ ni pé wọ́n túyàn lẹ̀ inú mi bá ń dùn àjẹ wọn gbóúnjẹ fún wa ká bẹ̀rẹ̀ eré wọ́n start generator ló bá di wá pé generator ó di wá pé wọ́n tún ní kó lọ gbé mi wá wọ́n tún gbé generator nígbà tá a dẹ̀ ń wí yìí onírinṣẹ́ kò ń gbé generator tẹ̀lé eléré olórin tẹ́ bá rí kẹbí lérè ṣùgbọ́n ló máa wá generator tó máa lò generator tí mo wá tó ṣiṣẹ́ lábẹ́òkúta ká tó máa bọ̀ òun ni ò bá ṣiṣẹ́ mọ́ wọ́n bá tún gbé mi dé ó bá tún di wá pé ẹ̀yin ará mi bí gbogbo àwọn èèyàn ṣe gbòòrò ọmọjú ni onípatí obìnrin ni ó tú yorùbá ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pé kó n ti jẹ́ gbèsè Jacko State bá tèmi jẹ́ oró gbèsè rè mo jí omi ò mú mi
bẹ́ẹ̀ lélẹ́rìí ti bí ló ń koná lálá lọ. eléré wo ló wà ń bẹ̀. ọlọ́run bá fọrúnkẹ́ Nájímà kan ní là ń pè Tútúyè òun náà ló Tútúyè ń gba Nájímà kan ní Tútúyè. bá a ṣe wòran dánmọ́jú ìgbà tó wá di bí aago 4:00 sí tó 5 tọ́wọ̀n èèyàn tó ti rí pé àwọn èèyàn ti fẹ́ lọ tán bàbá kọ́kọ́ dé from nowhere. wọ́n náà ò play ebe yìí lẹ́wọ́ play lógun máàkì ní last year jákò yàbẹ́ nǹkan ní jákò tí mo lé mi ní kí ló wá ṣẹlẹ̀ generator wa ni kò ṣiṣẹ́ ẹni ṣó ń bẹ̀ bàbá dẹ̀ tó ń bẹ̀ ẹgbẹ́ kú ò bá gbé generator kú ọlọ́run ló mọ ó ti mú kinní kan dá nínú pépà ẹbu ló bá da ẹbu yẹn sílẹ̀ mi ì mọ odò fátútẹ̀ ọ̀rẹ́ gbé generator yẹn lè padà generator tí ó ti ṣiṣẹ́ látànà tọ́kìkì ẹ̀ lọ́wọ́ kan báyìí generator ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ iṣẹ́ ni. nígbà ọlọ́run dẹ̀ máa sọ wípé kí gbogbo ẹ̀ má di láwo ẹrẹbẹ tó bó ṣe di pé àwọn kan tó ń lọ bọ́n ṣe gbọ́ hello tí èmi bẹ̀rẹ̀ eléré tí bí ti ń palẹ̀ mọ́ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní àwọn tó ń tí ì lọ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní padà ní mo ṣeré yẹn fún obìnrin ẹ̀ di aago 8:30 àárọ̀. ogun ni iṣẹ́ fújì o ọlọ́run bá kó jọ kó là wá ń bẹ̀. ìtọ́dẹ̀ tún fi ara jọ ọmọjọ dáàdì má gbéra láti Abẹ́òkúta lọ sí Èkó lọ plain pleasure. mo wá rò pé kí n gba irinṣẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ju ibì kan fún mi ní Ẹ̀kọ̀rọ̀ wọ́n bá lọ gba irinṣẹ́ ń bẹ̀ màá ìbòrò náà pé àwọn irinṣẹ́ yẹn gbà yẹn mo bá fún kò sí tó ń jẹ́ fóònù ńgbà náà mo fún ẹnjìníà yẹn lówó ibi báyìí la máa play o àṣé navy lẹ́ni tí mo fẹ́ play fún ṣe ló fẹ́ ṣe wedding bó bá di jọ́ta fẹ́ kó níṣẹ́ adébítà fẹ́ kó níṣẹ́ làbárí níṣẹ́ kó kí ló ń ṣẹlẹ̀ ẹni tí bẹ́ẹ̀ tí yàn bá rí ló mọ́ lójú àárí bí wọlé dípa máa kó níṣẹ́ time dẹ̀ ti ń lọ by time tí mo gba kámú pé kí n padà sọ́dọ̀ ẹni pé àárí níṣẹ́ tó gbogbo àwọn tí wọ́n ti fẹ́ lọ tán ọ̀bọ̀ iṣẹ́ wà níṣẹ́ dé ó tẹ̀ jẹ́ ká já níṣẹ́ là kó wọnú compound balẹ̀ tí ẹ bá ṣe ó ń bẹ̀ yẹn ẹ gbàgbọ́ pé bí báyìí ni yóò ṣe jẹ́ ká kọrin láti Abẹ́òkúta wá sí Èkó bí mi ṣe rórin kan jọ náà nìyẹn. ó wá ní owó tí mo fi pè é owó tó dẹ̀ fi pè mí jọ náà owó yẹn gọbọ yóò 5,000 naira láti Abẹ́òkúta lọ sí Èkó. nígbà yẹn. bẹ́ẹ̀ ni ló bá náà máa gba owó òun. ọdún wo ṣe é rántí ọdún yẹn. 1995. 5,000 1995 bàbá ní ìsìn kò ń ṣọ̀rọ̀ 500,000. bẹ́ẹ̀ ni. ok mo ń gbọ́ yín. bó ṣe náà máa gba owó òun padà báwo la ti fẹ́ rí owó gbà padà. máàlù kan Ìgbò ni òun ló mú 5 naira wá fún mi ó jẹ́ 5 naira tí ó tẹ̀ mí lọ́wọ́ ńjọ́ náà àánú mi ṣe 5 naira la fẹ́ fọ mọ́tò padà sí Abẹ́òkúta pẹ̀lú àwọn nílùú bá a ṣe gba Camry mo bá gba pleasure lọ mo lé àwọn mámà kan tó jẹ́ kọ́sítọ́mà mi 1,000 nílé epo ọjà wọn ni mo kíkà jáde lọ bá àwọn náà fún wa ní owó mọ́tò láti wo mọ́tò délé mo wá mú ID card mi mo láti mú fún máàlù yẹn pé kó lè nígbàgbọ́ internet national ID card ṣé national ID card tí wà ń gbà ṣá mo sáà ní ID card mo bá mu fún un ló fi fọkàn balẹ̀ pé máa fún un ní owó òun níjọ́ tí mo máa lọ mo kó 2005 mo kó dání lọ fún un ló bá ní tó bá ti balance o mi balance yẹ o mi ìdẹ̀kọ̀ 25 lọ mọ́ mi gba ID card yẹn di ní eléyìí so bí ẹ ṣe close. tó ń bá rí yín sí náà sì lè arrest yín. tó bá máa arrest mi láti àdé ti arrest mi láti jẹ́. náà ìgbà wo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 2009 ó wá wọnú 2010. kí ló dé láti 1993 tẹ́ fi dá dúró sí 2010 ṣé rẹ́kọ̀dù ṣíṣe ò yá ni àbí kí ló ṣẹlẹ̀. ṣé ẹ rí wọn ní tí ẹ̀wọ̀n bá tètè rẹ ní bálà ọ̀là ò kì í yá bọ̀rọ̀. bọ́ bàbá yín nínú iṣẹ́ ńgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀. gbogbo yẹn ó ti relé ó ti relé kí n tó di pé mo dá dúró dáhùn pé kò sí tí ò kì í rẹ̀. bẹ́ẹ̀ni. tó bá pé bí dáàdì mi yẹn ṣe wọ́n bá pé gbogbo pé dáàdì mi yẹn kọ́ sì wà nù system gbogbo time tá à ń wí náà òde ti di ẹlẹ́yọ̀kọ̀ọ̀kan so ẹ mọ̀ pé gbígbà ṣe ń yí là ń bá yí so kò sí níṣẹ́ mọ́ ní gbogbo time yẹn so bí àárín yẹn ṣe lọ nìyẹn. so 2009-10. so ẹ mú wọ studio. ok. so mo ti ké gbàjarè kó tó gbà yẹn pé kí n tẹ̀lé wọ studio ó gbomi lójú mi gan pàápàá mi ọ̀rọ̀ náà àbáyọ ààrẹ ẹni assist kákan lóde yìí èèlò là ń pa ń gbà náà àwọn ọmọ ibo ṣàpọ́n màmọ́ mi o. ọmọ yìí. ọmọ mi o. kí ló dé. kò tí ì sí ayé pé ká máa fẹ́ ṣe pati ká gbé àǹkárá fún ní pati. tó bá di ìsílẹ̀ sọ ní lọ́jọ́ àtúwá fún èmi lẹ́bùn kan èmi máa mọ̀ jó o. àmọ́ jó so even gan ijó yẹn tún pẹ̀lú nǹkan tí wọ́n fi ń pè mí lóde ńgbà ní Jacko State àkẹ́bá pé Jacko State wọ́n kà sí mi lẹ́sẹ̀ kò ń pẹ́ kó tó dé pati orí stage ẹ̀ kò ń rọ́ọ̀fù kó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ eré báyìí ó dìgbò bá parí eré kó tó ju máìkì lẹ̀ tó dẹ̀ jó ijó yẹn wọ̀ pẹ́ẹ́sì àwọn èèyàn
so èmi náà á wò pé màá wá dì káká gẹ́gẹ́ bí ẹni tó yọ ńlẹ̀ bẹ́ẹ̀ ni tó. gbọ́n wọn látọ̀ ẹ máa ń dì àwọn yìbò ṣàpọ̀n á da yín mọ̀. títí lọ́kàn Ìdéjìmbá títí lọ́kàn kí lórúkọ gbogbo wọn pátápátá náà dá mi mọ̀ pé bá ti yọ báyìí lọ́kàn báyìí. àwọn ti bá yín ṣá. wọn à ń fi owó gbà yẹn ṣe ọ̀nà owó tọmọdé bá kọ́ rí àkàrà ní ìfira. ìgbà tá a máa wá rí i pé rẹ́kọ̀dù òun ló ń gbéyàn ló ń ṣe kí bá bẹ̀rẹ̀ sí ní fọhùn rere ẹ̀ ní ọ̀rẹ́ ní assist mi until 2009-2010 tí ẹni bí ẹni kan à ń pè orúkọ ẹ̀ ní All Star wọ́n ti wà lọ́ba ń sìn wọn wọ́n ti gbà kan jẹ́ honorable rẹ̀ so láfijọ́ pawọ́pọ̀ láfi gbé rẹ́kọ̀dù. kí lẹ ṣe náà kí lẹ pe táìtù lẹ. A distinction. kí lẹ kọ́ ń bẹ̀. irú ìjówó la òjò rí ní ilé ìdùnnìyàn àìmọye tí n bá ní kí n máa kà wọn má di bàbá àmúka àròyé òkàgbọn nítorí fújì yẹn mọ́ sí iye méjì mọ́ ọmọ Káyọ̀dé lolórin àgbọ̀málé lọ àwọn tèmi wọ́n mọ̀ mí pé sí àmì ò láfiwé ọmọ Jọdádì yóò fi yẹn ìjọba bàbá tó bí lọ́mọ ni ó fi yẹn ìjọba bá ẹ ó tún wá sọ pé ọmọ èèyàn ló ń já níbi ire ọlọ́run wọn bá òré bí kan ibi à ń lọ òjì ibi àyà ló pọ̀ o ìdínà síra ntalim stakimu àfinimọ̀nà ṣálọ̀ lọ́hùn bàbá lókè fi wá mọ̀nà dákun máa jẹ́ tiwa ó gbé. A distinction. A distinction. lẹ́yìn yẹn ńkọ́. àtúndùdùdù o joint record ládẹ ní àǹfààní láti ṣe. ẹ bá àwọn olórin kan ṣe record. azin awarawa àwa olókun ṣọ́ọ̀gù tọ́lọ́ndẹ̀ ti jẹ́ ká di olókun ọ̀la àjọ àǹgbàtà rẹ ni gbé wa lágbájá Eleganza tobacco àṣàràwà lè tóbi márùn-ún akàn lọ sí studio akàn ṣe àbáṣe àhálẹ́ra lọ àhá fún fáǹsì wa orí yàtọ̀ sórí àwọn ará wa míì wọ́n ti ní méjì wọ́n ti ní mẹ́ta wọ́n ti ní mẹ́rin ńlẹ̀ bẹ́ẹ̀ tí ogun pọ̀ tí wọ́n bá sọ pé ogun tá à ń sọ pé láwùjọ onífújì nìkan as for me irọ́ ni mo pa o ogun pọ̀ gbogbo ibi tá à ń tójú bọ̀ tá à ń dé kí ló dé tí gbogbo ẹ̀ fìrí báyìí kí ló dé gbogbo ẹ̀ rí báyìí náà tìdílé wà ń bẹ o kò wù mí láti sọ ilé ìbẹ̀tẹ̀ káwọn ọmọ Nàìjíríà gbogbo àgbáyé kán lè kẹ́kọ̀ọ́ lára mi a ti sọ fún mi pé ìyá bàbá mi ni mò ń jẹ́ ìyá bàbá mi ni mò ń jẹ́ ló jẹ́ gbogbo ẹ̀ bó ṣe rí kí ló dé ṣé bàbá mi pààyàn rí ni ṣé bàbá mi ṣe fọ́lé rí ni wọ́n ní rárá mo jíde àjà ni òun ra àbígbẹ́yìn òun rè máa gbógo ìdílé ìga àrè kó fòrì kò ní ṣòkárí ìyẹn pẹ̀lú tó kù dáàdì mi ọmọ rẹ̀ tó wá ṣe àtọ́ abúkábí nùrù tó wá dìde ìyẹn náà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ fújì lẹ́kọ̀ọ́ wọn pé káàbá ti ń kọ́ fújì ogun rẹ̀ máa búyọ onùkọ́ rẹ̀ máa gbógo ìdílé ìga wọ́n ti ṣe náwó gan mi èmi ò mọ bí tí mo ti ń káàkiri tójú bọlé náà ti sọ fún mi bẹ́ẹ̀ pé nǹkan ohun tí bàbá ẹ ṣe tó ṣe kínní ìwọ náà tó ra wọlé àmọ́ bá gbà pé Ọlọ́run wà Ọlọ́run ju ẹ̀dá lọ. ó jùlọ. torí bó ṣe ń ṣe báyìí Ọlọ́run kàn alihamdulilayi. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. So bàbá òde ńkọ́ ẹ máa ń lo òde dáadáa. ó máa ń lo òde náà wọ́n bá débi pé tá a bá ti lọ òde yìí ó ṣí débi pé àmọ́ nígbà bá fi máa dé bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì a ní mọ bó ṣe jẹ́ láti di wá pé ohun tí mo rí ń gbà ní pé aṣọ bàtà àwọn yẹn ń dúró déédéé. ẹ ń dì gan. mo ń dì o. wọ́n dá ìmọ̀ ń ṣàpọ̀n. mo ń dì mo fi jọ Katsina-T o. èmi kẹ̀ ṣẹ́wọ́n mi ń ṣàpọ̀n ni. ìgbà kan ẹ̀ ń gbé grammar school máa rí grammar school náà. bẹ́ẹ̀ ni nígbà tí mo kúrò ní Ìjẹ̀jà tí ògo búyọ grammar school ni mo land sí tí mo bẹ̀rẹ̀ sí ní gbé grammar school yẹn wà ní ó ti. torí gbogbo bàtà wà ń ṣe boys yẹn máa ń rí ibi ilé aṣẹ́wó kan báyìí ní tó ní òru kékeré báyìí. ilé aṣẹ́wó méjì ló gbàrọ̀gbà ni mo kọrin tí àwọn ayé mọ̀ mí.
tìsàlẹ̀ gbé yẹn. Central yẹn brutal Central Miliki. mo rí lady kan ní Central títí láàyò ló ń jẹ́ tẹ bá lè fi fún mi kò bá di o. aṣẹ́wó ọlọ́mọ lèmi ta sí o àti báńbáń. bó ní hòtẹ́ẹ̀lì kejì. òun náà ní ti grammar school yẹn Charity but yẹn ilẹ̀kùn kékeré ló ń gbà wọ bẹ́ẹ̀. nípa ilẹ̀kùn kékeré bẹ̀bẹ̀ tó ń lọ nínú kò kéré. ìjọba bá wọn ní mò ń gara mò ń ṣe mọ́ alówó lè ń gara àkàndé ń ṣe mọ́ ìgara kọ́ o orin ló sọ mí dọ̀gà ìgara kọ́ o ẹni máa bẹ́ṣù jẹun sí bí ẹ̀ ágùn èṣù tá ti mọ̀ ti pẹ́ bàbá àlìyá o ó sàn jáńgẹ́lì ta ìgbúrò ẹ̀yin tèmi mo dọ̀bálẹ̀ fọmọ Nàìjíríà. ọmọ Nàìjíríà nìkan kọ́ gbọ́n tó ń wà káàkiri àgbáyé torí àwọn fáànù yín kan wà àwọn gan ń wètò yìí láti ìlú òyìnbó báyìí ọ̀pọ̀ àwọn ọmọ tó jẹ́ ọmọ Abẹ́òkúta tán ti lọ ìlú òyìnbó. now Jaqosté iṣẹ́ fújì ń gbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sáàrin yẹn. iṣẹ́ fújì ń gbà tá a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mo sọ fún yín ó dùn ó lárinrin o ṣé fẹ́ gbọ́ èmi ò ronú àti ṣiṣẹ́ mi mi ò ronú àti ṣiṣẹ́ mi lẹ́yìn rédíónìkì tí mo ti kọ́ rédíónìkì kẹ̀ go sit down ó dé ojoojúmọ́ ni ó dá nígbà tó ń rí owó lójoojúmọ́ kí ló tó fẹ́ wá sọ pé bí akínní lóòótọ́ bógun ṣe wà tó mi ò sá sẹ́yìn gbogbo ẹ̀ ń boom àmọ́ bí fújì ṣe rí nísìn adúpẹ́ fún Ọlọ́run pé àwárí oore ọ̀fẹ́ gbà ó Ọlọ́run tó lọ ọpẹ́ ni mò ń fọpẹ́ fún ọ̀pọ̀ èèyàn ló ń ṣàdúrà tí ò gbà àdúrà wa gbà nígbà gbogbo láòlà wàlá kò wà tá ìlà bíláàlì olè. mùsùlùmí lẹ́tún lọ yẹn náà Ọlọ́run tó lọ pẹ́ nìkan máa fọpẹ́ fún Kasinati Ọlọ́run tó lọ pẹ́ nìkan máa fọpẹ́ fún ọ̀pọ̀ èèyàn ló ń ṣàdúrà tí ò gbà àdúrà wa gbà nígbà gbogbo láòlà wàlá kò wà tá ìlà bíláàlì olè azim. ọ̀gá mi lè máa gbọ́ mi lé o Alhaji Sefiu Alao mo sọ síwájú o kéèyàn ní ìyàwó kan ó fẹ́ràn ìyàwó yẹn púpọ̀ kí ìyàwó yẹn kàn dédé kọ́lẹ̀ kó kàn dédé jalè yóò dùn o alẹ́ mi lọ lọ́wọ́ tún ọ̀gá mi ń gbà náà Alhaji Sefiu Alao àti tó mẹ́ta níbẹ̀ ń gbà náà bẹ̀tà mọ́wọ́ ara wa jù so ó dùn wọ́n díẹ̀ at the end of the day wọ́n gbójú kí náà gbójú sí awakọ̀ díà mi gbọ́dọ̀ parọ́ mo kọ́kọ́ ń sá táwọn pọ́nà tí mo gbà kó ń bẹ̀ yẹn kì í ṣe ọ̀nà tó jẹ́ pé kínní tó ń gbà tó wá yá mo gẹ́tọ̀ àwọn kan tó Sefiu má sùn má o má dúró de Sefiu wo ó ro ohun rè ṣe wọ́n ó ti kó gbogbo orí wọn sínú pọ́ọ̀tù ìgbà tí èmi náà wá mo ti tọmọdé bọ̀ mo ń sá nítorí ìwà tí mo fù wá play ní abúlé ọlọ́rìn lọ́dún náà àwa ní fújì bíi mélòó kan àṣírí lọ síbẹ̀ ló bá ní Branuru ẹ̀ṣẹ̀ mi ó iṣẹ́ mi gan dẹ̀dùn mi gan àmọ́ láti ní ìlọ́mú dáríjì ẹni sọ pé òun dáríjì mi ìyẹn wá fún mi ní God láti máa get closer mọ́ Sefiu along the line mo á mọ̀ pé àṣẹ ẹni tó bá yẹ ká súnmọ́ Ọlọ́run níjà sá fún adùnbárìn máa tó ṣe ní lákàrí ayé Sefiu Alao so later la wá mọ̀ ìpè ààrẹ ilé tí gòkè odò kàfàrà tó jẹ eré ìrí tẹnì kankan ro ẹni bá ní Sefiu ń ṣe wọn lọ́mọ ìpè orí ẹ̀ ló máa ṣe pa o torí ní ẹnujọ́ mẹ́ta inú àjọṣe tó tẹ̀tù wá wà kọ́díà ó tún wà so níbi tí ọ̀gá mi gbé fẹ́ràn mi dé Alhaji Sefiu Alao mo rí nínú ìfùwàsí wọn bẹ́ẹ̀ ni pé dàbí pé ká tún ṣìjọ máa ṣe lọ for life bẹ́ẹ̀ ni pé bóyá igun ti wọnú ẹran èmi náà láìkí ọ̀gá mi gan Sefiu Alao so just of recent a máa pè mí padà pé kí n jẹ́ ká tún jọ máa ṣe tèmi bá ní òde tèmi kí n máa lọ òde mi ìjọ tí n bá ní òde kájọ máa ṣeré lọ òde kájọ máa lọ mo máa padà nígbà tí mo padà Alhaji Sefiu Alao wọ́n play làkè rasamu gòkè ìbọ̀gà ẹni mo bá gòkè mo bá dúró lẹ́gbẹ̀ẹ́ Jazzman mo bá dúró báyìí wọ́n play fún àwọn olóṣèlú Branuru wọ́n ti láti kọ́ bàbá mọ̀ pé gbèrè fọ́ gàrí ẹ kọjá síbí jàre mi náà bá wò pé ẹ dúró kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ̀gá mi ni ń wẹ́rí ẹ wí ń wẹ́rí ẹ rò mo bá pe máìkì mọ́lẹ̀ mo gbèrè fún ọ nìyẹn so the next show àjọ lọ nígbà tí wàá ní show o tún wá padà tún gbèrè lẹ́yìn tí gbogbo onífújì kí má dárúkọ tó sọ pé what has come over you ohun tí ò lè ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ní ọkọ ti di ọ̀gá ẹ̀ fún àìmọye ọdún ó tún wá tún padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀. mo treat ọ̀rọ̀ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kí ni olórin kan ò lè ṣe
lẹ́yìn olórin kan. olórin tó ti di microphone mú tó jẹ́ ọ̀gá eléré ní òní bẹ́ẹ̀ lọ́hùn kóun lọ gbẹ̀rin lẹ́yìn olórin míì mọ́ láyé. kí lolórin kan ò lè ṣe lẹ́yìn olórin kan. kò ní kúrò láti lọ gbẹ̀rin lẹ́yìn olórin míì. kí lolórin kan ò lè ṣe lẹ́yìn olórin kan. kò ní bẹ́ẹ̀ lọ́hùn láti lọ gbẹ̀rin lẹ́yìn olórin míì. olórin tó bá ti lókìkí táyé ti mọ̀. no matter how influential that is. kíní kan wà tó lórin yẹn ò ní ṣe láyé. onílù yín ó lè lùlù fún ní ẹlòmíì ṣùgbọ́n èèwọ̀ ni pé kólórin kan máa gbé yín lẹ́yìn olórin kan ìyẹn ni pé yín gbérin lẹ́yìn Ṣẹ̀fíù lẹ́yìn tẹ́ ti dá dúró. lẹ́yìn tí mo ti dá dúró just of recent kò tí ì jọdún 2 àbọ̀ sí 3 lọ á invite mi padà gbogbo àwọn tó jẹ́ ọmọ lójú mi bọ́dà nùrù ọmọ ìjọba rẹ̀ máa bọ̀ ẹ jẹ́ ká jọ máa ṣe ayé yìí ò le tó bẹ́ẹ̀ wọ́n bá rí kí wọ́n sọ wọ́n máa gbọ́ wìrìwìrì ń gbòòrò ṣé bí ló ń pa ẹ báyìí ṣé gbà ló ti yí dande fún ọ̀tá ẹ báyìí ó tún wá padà lọ gbérin fọ́gà ẹ̀ abẹ́ẹ̀ rí ó tún lọ padà gbérin fún Ṣẹ̀fíù Àlàó ìgbà gbé tìjú tá o ó pè mí tó ní ṣe ọ̀gá mi ò tírìtì mi ní tírìtì ọmọọṣẹ́ ó ń tí torí gbà mí tó bá ń lérin mi tó bá ń kọrin mi máa jáwọ́ abojú ẹ̀ bá ní wẹ́ẹ̀dùn àdùn tó bá dẹ̀ tún ń ṣe gàṣà ó lè kí orin bàbá mi mọ́lẹ̀ lórin tó ti rántí ọkọ̀ bẹ́ẹ̀. ẹ tiẹ̀ fún mi lórin bàbá yín kan náà. ìtòfọ́nì náà ni máa kọ. ẹ̀kọ́ ẹja gbọ́. bàbá mi ló kọrin pé ẹni máa jalè àmèrè sá o ẹni máa jalè àmèrè sá o ẹni máa yàlè á ní sùúrù ẹni máa dọkọ wá rẹ ní tuntun Àjàní ṣé o tún dé pẹ̀lú àṣẹ rẹ níbo lẹni tuntun tí ń bọ̀ kò ṣàlàyé ẹ̀ káráyé o gbọ́ kó yé wa o. ẹ fún wa nǹkan sí. ìyẹn lọ́gá mi Ṣẹ̀fíù Àlàó láìkejì. ẹ jẹ́ ń gbọ́. ó fẹ́ràn ní tá à ń sọ púpọ̀ jù á ní odò ní dèdè ṣàwòrò dèdè Ọ̀ṣun odò ní dèdè o ṣàwòrò dèdè Ọ̀ṣun ọjọ́ tàbí mi lọ́mọ ṣàwòrò dèdè wọ́n níṣẹ́ kí ni wọ́n ṣe ṣàwòrò dèdè Ọ̀ṣun mo lórin ilé mi yóò kọ́ ṣàwòrò dèdè orin tèmi àkọ́lówó ṣàwòrò dèdè orin tèmi àkọ́bímọ ṣàwòrò dèdè ṣẹ́rórí tí ó lánàá yìí ṣàwòrò dèdè Ọ̀ṣun kì í dẹ́rù pani ṣàwòrò dèdè Ọ̀ṣun Àjàní bàbá Ràṣídà Àjàní bàbá Nurudeen awi wúruwúru jàre bàbá wọn. abukẹ́gun kẹ̀kẹ́ ara mi o Kasinati abukẹ́gun kẹ̀kẹ́ ara mi ó tún fi gbá bùkẹ́ tráfíìkì ò gbọ́dọ̀ rí ó fi gbá bùkẹ́ tráfíìkì ò gbọ́dọ̀ rí tó bá rí ńkọ́ ọ̀fẹ́ǹsì ńlá ni fún wọn kí ló fẹ́ fẹ́ǹsì kẹ̀kẹ́ kan ṣoṣo fẹ́ ní 4 ike inú ike ẹ̀yìn ká tún wá fi mẹ́ni tó súnké ńkọ́ aláìmọ̀ wọn wára tó bá sùpárẹ̀ fíìldì football tó gbé jáde yóò tó gbá. aláìmọ̀ wọn ara. tó sùpárẹ̀ fíìldì ṣé football tó gbé lọ sórí fíìldì ṣé kò ti tó gbá. ó tó gbá lóòótọ́. ẹgbẹ́ wọn rìnrìn lẹ́nu baba alápàlà. ẹni tẹ́tí ń gbádùn lásàárọ̀ ni Nurudeen Àkàndé Ọmọjọdádì olórin fújì nílùú Ẹ̀gbá. Tí ẹ bá lóde eré wọ́n sì ń lóde eré dáadáa o àbí. mo sì kọrin lánàá mo dẹ̀ lóde lọ́la. so wọ́n ẹ bá ní òde eré ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́ nípa tí rẹ́kọ̀dù wọn náà ó ṣeé ṣe kára àwọn kan tó fẹ́ àbí ṣe bórin wà ṣáà àbí ẹ̀ṣẹ̀ máa lọ wá ẹni tó máa compose fún yín ni. mo dúpẹ́ pé mo ní ẹ̀bùn creative fún ara mi fún olóhùn wà nù mí gan fún ara mi mo create nǹkan mi producer tó bá lòun lọ fún mi lónìí kó wá jáde síta. ẹlẹ́bùn creative fún ara yín. bẹ́ẹ̀ni mo wà creative alihamudulilayi. so orin wà ńlẹ̀. orin wà ńlẹ̀ tá a bá lùràn lọ́wọ́ kódà a lè ṣe méjì papọ̀ tó àgbọn papọ̀. ó ti parí. náà àwọn olórin ńláńlá yàtọ̀ sí Ṣẹ̀fíù Àlàó olórin olè tún ti bá pàdé rí bóyá tòde ti pa yín pọ̀ àbí tẹ́ ẹ súnmọ́ nínú àwọn olórin tó jó ní fújì. alihamudulilayi pọ̀ rẹpẹtẹ Alhaji Obesere Abbas àtijọ́ pàdé rí tọ̀gá mi Alhaji Ṣẹ̀fíù Àlàó yẹn ò ní iye ìgbà àtàtijọ́ pàdé lọ́jọ́ ń pè wá torí wọ́n máa ń ṣì mí ò mọ bó ṣe rí bẹ́ẹ̀ o wọ́n bá ń gbọ́ láì wọ́n máa ń ṣe fọ́ọ̀sì wa mú mi ò dẹ̀ mọ nǹkan tó bí yẹn wá. ṣé sí ti Ṣẹ̀fíù. bẹ́ẹ̀ ni tó Alhaji Wasiu Ayinde àti pàdé lẹ́ẹ̀kan rí ní Ìjẹ̀bú Ìléṣe tó a máa ń pàdé pẹ̀lú wọn. ẹ fún mi lórin Ṣẹ̀fíù kan. tó bá jẹ́ ti ìkákọrin èyí tó fọ gbọ́yọ̀ egungun bí eyín ṣọ̀wọ́n ò lára àwa la gbá nílé agodo à ń kọ kíṣà a sì ń kọ yéye àtọ̀tún àtòsí kò máa ṣe ìta kò lè fi kọrin. ẹ jẹ́ eyín lákọ ni mo wà bí ìbọn o lákọ ni mo wà bí ìbọn
àtòrin àti ìlú kì í bá mi lójijì lákọrin mo wà bí ìbọn. Jàkósté. ṣùgbọ́n àsìkò kì í bá mi lójijì o lákọrin mo wà bí ìbọn. lọ́jọ́ tó ti bọ́mọ màálù lágbo lákọrin mo wà bí ìbọn. ló ti jọ ọmọ ewúrẹ́ lọ Katsina tí màá gbọ́ mi o lákọrin mo wà bí ìbọn. Ẹ tún ti wá change orúkọ yín náà àbí ṣé Jàkósté yẹn náà lẹ ṣì ń lò? Jàkósté yẹn ló gbé mi jáde mi lè dínà yẹ. bẹ̀tẹ̀ ọmọjọ́dáàdì yẹn ń rìn bẹ̀tẹ̀ tó bá ti pè mí Jàkósté mo ti mọ̀ pé yes àwọn fans mi tipẹ́tipẹ́ nílẹ̀ àti mo sì ń jẹ́ bẹ́ẹ̀. ṣé mo Nurudeen Májàgbọ́n? Nurudeen Májàgbọ́n. mi ò mọ. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́? Jẹ̀lílì Àlàmú ni mo mọ. Akábùṣì ńkọ́? gbogbo àwọn yẹn ò kọ fújì. Ta ló sọ fún pé Akábùṣì ò kọ fújì? Akábùṣì lẹ́gbàá yìí àbí Nàìjíríà yìí? Ní Nàìjíríà. bóyá lókè òkun tàbí kó dẹ̀ jẹ́ Haúsá. Ṣàkàbùṣì. bóyá Haúsá. Gbá Akábùṣì rè. ok nísìn ẹ ń kọrin sìn mo á bá yín pé bàbá mi ló ń jẹ́ Akábùṣì olórin ni wọ́n ẹ kọrin fún ẹ jẹ́ ń gbọ́. Katsina tí pìrìsẹ́ńtà mi ó ọmọ Akábùṣì tó ń kọ fújì rè ó ẹ wá wọ ọmọ Akábùṣì mi tó ń kọ fújì. èèyàn Nurudeen Májọ̀gẹ̀dẹ̀. alóńlẹ̀mí Nuru Májàgbọ́n èèyàn sàyìn jẹ́jẹ́ líle Májọ̀gẹ̀dẹ̀ ó Katsina tí ń jọ gẹ̀dẹ̀ ó tún jàgbọ́n. èèyàn bàbá Akábùṣì. èèyàn bàbá Akábùṣì ọmọ t'Akábùṣì rè ó Katsina tí. ẹ̀yin ló mọ Akábùṣì. ó kàn tún fìyẹn jẹ́kẹ̀ ní kẹ́ lè mọ̀ pé ó pọ̀ nílẹ̀ gan-an náà ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín àwọn tó fẹ́ pè yín lọ́n sì ní béèrè kan àbí kejì ẹ fọkànbalẹ̀ láìpẹ́ lágbára Ọlọ́run ẹ máa rí bàbá tó ń jẹ́ Mọ̀jídé Àjàní lára àwọn Àpàlà pẹ̀lú ẹ fáwọn èèyàn ní WhatsApp number yín sà. WhatsApp number mi ní 081 444 79737 lẹ́ẹ̀kan sí 081 44 47 9737. ẹ ṣé gan Jàkósté lẹ ti ń gbádùn látàárọ̀ ọmọjọ́dádì tẹ bá ní ìbéèrè kankan tàbí ẹ̀yin náà fẹ́ pè wọ́n fòdèrè bó dẹ̀ jẹ́ pé bóyá ẹ fẹ́ support rẹ́kọ̀dù wọn ni lè pè wọ́n kò síbi tí wọ́n lè gbére dé àbí Abẹ́òkúta nìkan lẹ ti ń ṣeré. Abẹ́òkúta nìkan kọ́ kò síbi tán ti lè lọ ṣeré o iná dẹ̀ ti ń fìlù wọn látà ẹ tún fún wọn lórin ká máa fi yẹn káàdì ẹ̀ lẹ́nu. wọ́n ní Nuru mi kọrin Nuru mi pèdè Nuru mi gbìyànjú tá a bá yọwọ́ ayé tá a bá yọwọ́ èèyàn ìlọsíwájú má ló kù Ọlọ́run dákun gbèjà mi o jọ̀wọ́ bá mi ṣẹ́gun ọ̀tá ayé pẹ̀lú ọ̀tá ọ̀run jẹ́wọ́ ìwọ̀n pọ́nmọ́jọ́dádì ló ń pèdè o Katsina tí ọ̀gá nínú onífújì táyé ń fẹ́ entertainer musician rè ẹ̀yin tèmi ẹgbẹ́ bọ́ọ̀dì ẹ̀ mú jó thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.